bó bá wò lúgbọ́n kó jíire lè ní bó bá wà rẹ̀ ṣàkóso rè bí ó ṣe ní Ọpẹ́yẹmí tí sọdún ọjọ́ ìbí lè ní bó bá ti jíire àbùṣebùṣe láṣẹ tọlọ́run ọba ó ṣe ní Ọpẹ́yẹmí Rọ̀fíyàt ní sọdún ọjọ́ ìbí lè ní eléyìí ní February 21, 2025 ó tún rántí ọjọ́ tí ìyá àti bàbá rẹ̀ tó gbé bí ọlọ́mọ ó ṣe ní ọmọ tó rọ́bọ́tọ́ bí ọ̀ká ní onílé bàbá tó gbé bí ọlọ́mọ ọmọ tó dúdú bíi kóró ìsìn ọmọ tó dúdú bíi táyà ọkọ̀ mọ́tò ṣé bí ìwọ ni ìwọ lọmọ búre láàrin ìkan gbọ́dọ̀ dùkan ọmọ bá dú ní onílé bàbá tó gbé bí ọlọ́mọ dúdú lẹ́gbọ́n palabro gbogbo wọn ó ṣe ní Ọpẹ́yẹmí Rọ̀fíyàt ní sọdún ọjọ́ ìbí lè ní Ọpẹ́yẹmí ṣé bí ìwọ ni ìwọ lọmọ bá dú ní ọdúdú lẹ́gbọ́n palabro gbogbo wọn ṣé bí ìwọ lẹni ọkùnrin kò lọ́nà tó bú sẹ́kún ọdíbẹ̀lẹ̀ yóò jáyà ẹni ṣé bí yóò jalè ẹni ó ṣe ní Ọpẹ́yẹmí Rọ̀fíyàt ní sọdún ọjọ́ ìbí lè ní lágbára Elédùmarè ọdọọdún náà rọrọgbó lílé ayé ọdọọdún náà rẹ ṣá ọdọọdún náà rọmọ òbí lórí àtẹ ọdọọdún náà máa rí ọláṣẹ tọlọ́run ọba tán bá níta lónìí máa kí ọ̀tá lónìí máa jẹ ọfọdọ ọjọ́ bíi ìtọjọ tèèní àbúrò rẹ Adéníkẹ́ ọmọ tán bí tán kẹni onílé bàbá tó gbé bí ọlọ́mọ lágbára Elédùmarè ò nífojú sunkún ẹ̀gbọ́n rẹ láṣẹ tọlọ́run ọba ó ṣe ní sọdún ọjọ́ ìbí lè ní Ọ̀ṣun ní sílé bàbá tó gbé bí ọlọ́mọ ṣé bí ìwọ ni ìwọ lọmọ alákẹjọ bí ṣé bí ìwọ ni ìwọ lọmọ òsílẹ̀kùn palẹ̀kùdé ọ̀nà péríkì ilé bàbá tó gbé bí ọlọ́mọ ìwọ lọmọ olúgbọ́njọ bí ṣé bí ìwọ ni ìwọ lọmọ olómi òpá bí ìwọ lọmọ olómi tí ń pa gbágúdá ní onílé bàbá tó gbé bí ọlọ́mọ ṣé bí ìwọ ni ìwọ lọmọ òròkè ké wómú èyí tí ó bá ké wómú òròlé ògbólítọ̀ ń lọ lágbára Elédùmarè mo ní ajé tí ń gbére pàdé olókun kó yẹ gbére pàdé olókun mọ́ kó máa gbére bọ̀ lọ́dọ̀ rẹ láṣẹ tọlọ́run ọba ó ṣe ní àlùkò tí ń gbére pàdé ọlọ́ṣà kó yẹ gbére pàdé ọlọ́ṣà mọ́ kó máa gbére bọ̀ lọ́dọ̀ rẹ láṣẹ tọlọ́run ọba mo ní iwájú lẹsẹ̀ ajáyún iwájú lẹsẹ̀ rẹ yóò máa lọ láṣẹ tọlọ́run ọba ó ṣe ní happy birthday to you ìgbà ọdún kan ni.